attacking Tinubu, we have just told Tinubu that Nigeria failed to war. Wọ́n náà ń gbọ́ mi lẹ́kìtì ká dá mo kí bàbá mi òjòjímọ̀ mo á kí gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ ní gbogbo abà kankan. Ẹ má ẹ ká jẹ́ kí ìrẹ̀wẹ̀sì wá sọ́kàn wa lórí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ní next week. Ọ̀pá Ọlọ́run ká àwọn òfikú yọ anybody àmọ́ sẹ́ ikú tó máa pa àwọn politician ó ń dúró ní gẹ̀gẹ́ ọrùn wọn báyìí, especially if they remain obstacle to the indigenous people, whether fún ti Biafra ni, ti Yorùbá ni, ti Hausa ni, kódà ti àwọn ẹ̀yà tó kù. I am not the best, but I can tell you I am here standing with you all. I might be 3,000 miles away, but my spirit every day is with every single one of you. From 2015 that I first came back to Nigeria after 15 years in exile. Exile ni mo wà. Àwọn ẹlòmíín nínú wọn, they will also have to go again in exile because ẹ ti fà wá náà sí exile. For over 24 years I've lived in this country. Beautiful country, every freedom of right. Gbogbo tí mo ń ṣe níbí báyìí, I would love to do the same thing in Nigeria, but we know how that goes. Especially when we have evils, monsters. Mukiyawa Bosede. Bàbá mi Samuel, ṣe fẹ́ gbọ́ Fẹlá ẹlẹ́ǹkan sí ni yẹ́yẹ́, mo lè play fún yín tẹ́ bá request. Ṣe fẹ́ gbọ́ lẹ́ǹkan sí ni ká tó máa tẹ̀síwájú. Àwọn wo ni Fẹlá ń pè ní yẹ̀yẹ́ people? Ẹ bá mi kọ sí ní comment section. Abiodun Monday, shout out to you. Instagram mo kí gbogbo yín. All the way from Ghana. Kò ní bàjẹ́ fẹ́yìn náà. Gbogbo wa jọ máa délẹ̀ lérí ni. Ìjọba ta ló mú kí ẹ. We will be free from the shackles of the 1914 amalgamation. Stephen Okparaku mú kí ẹ. Are you related to Samuel Okparaji ní àbí Okparaku? The one that died in Surulere because there is no medical to look after him. Crazy country that have killed millions of Biafrans or Igbos, if you want to call them that, and the Yorubas, the Hausas, and many more. But one thing is, our Yoruba, we will not put sentiment in whatever the promax of what is about to play out next week. Detach your vagabond power in the people. Àwọn wo ni vagabond? We start with President Bola Ahmed Tinubu. Ẹ ṣé gan ni. Ṣé fẹ́ rí ni? Wọ́n ní wàhálà Koiki. Wàhálà ẹ̀ ṣe wá pọ̀ báyìí. Nígbà tí mo níyàwó tó da nílé. Ọlọ́run fi kẹ́ mi nì. Everybody say yeah, yeah. Ẹ má wá wọnú ẹ̀ o. Ẹ bá wọnú ẹ̀ máa jẹ yín mọ́nú ẹ̀. I'm not gonna eat on the screen. Màá bọ́ sẹ́gbẹ̀ẹ́ máa jẹ́. Torí mo need energy tó pọ̀ lénìí. Everybody say yeah, yeah. Àgbàlagbà máa ń jẹ ẹyin mẹ́rin. Ẹyin mẹ́rin ni mo máa ń jẹ. Bó tó bá jẹ́ boiled egg, mẹ́ta ni mo gbọ́dọ̀ máa jẹ torí iṣu yẹn á ti pọ̀ jù lórí bọ́ọ̀sì. Ẹ súnmọ́ ẹ̀yìn kẹ́ wá bá mi rè. Ìyàwó mi ṣe ẹ má yẹ kí n jẹ́ ní ìṣojú yín, ìyẹn á ti pọ̀ jù. Kò jẹ́ kó jẹ́ nǹkan kan. Ó jẹ́ kẹ́yìn náà lè sọ pé Koiki shut up nílẹ̀ Yorùbá láàárọ̀ ẹ̀. Kódà mo ní kí ìyàwó tí ọ̀tẹ̀ fi edé sí tọ̀dọ̀ tiẹ̀ wọ́n fi edé ẹlòmíì ò tí jẹ edé nísìnyí àti fẹ́ẹ̀ tó ọdún mẹ́ta tó ti rédé jẹ. Kí ni Fẹlá sọ? Fẹlá Aníkúlápó Kútì ó ní everybody say yeah, yeah. Ó yá gbóhùn sókè. Àwọn wo ni yẹ̀yẹ́ people? Bola Ahmed Tinubu ọmọlódú ọdẹ. We pleaded with you, we beg you, get Nigeria to dissolve. Bàbá Akíntóyè kọ lẹ́tà sí ẹ, you disrespected that old man. How old ni ẹ? Ṣé ojú Bàbá Akíntóyè lọ ni? Tinubu. Tàbá pọ́n ilé là ń pọ́n ilé, Tinubu kúrò kó ṣe ń ṣe lọ. Tàbá pọ́n ilé là ń fi president sí. Rishi Sunak ni mò ń pe Rishi Sunak. Tàbá fẹ́ pọ́n ilé là máa ní President Bola Ahmed Tinubu. Kí ló ṣe gan lẹ́kọ̀ọ́? Ìyà ló fi jẹ fún gbogbo everybody. Níbo lẹ kó $100 million tí Dangote gbé fún yín? Where is it? Níbo lẹ kó sí? Kí lẹ fi ṣe? Where is the $100 million that Dangote paid for all the refinery land? And millions of Yoruba people are suffering today. Ọmọ tó bá máa ṣẹlẹ̀ ní next week ní kó ṣẹlẹ̀ jọ. Ìtó bá máa ṣẹlẹ̀ ní kó ṣẹlẹ̀. Fẹlá ní everybody say yeah, yeah. When the time comes, people will rise up and defend whatever needs to be defended.
wọ́n ti bá mi fa account number síta fẹ́yìn tí ẹ wà ní diaspora tẹ bá ti fún mi náírà kò ṣe convert síbí o so pounds yẹn lèmi náà nídìí ní bíbá mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń ràn wá lọ́wọ́ àṣírí tí náà ni tú torí àwọn kan fẹ́ káṣírí Koiki Media tú kó lè bá sú mi ìrọ̀lẹ́ pa wonders mo kí ẹ mo kí àwọn Biafra wótówótó Simon Ekpa ní tẹ bá pa ẹni Biafra ó máa hàmù gbogbo àwọn tó jẹ́ fún ọba nídìbọn bẹ́ẹ̀ ló ṣe sọ abẹ̀yìn pé ká jẹ́ kájọ dialogue a ṣe máa padà sórí dialogue but a máa wà ní crisis but àwa kọ́ la fẹ́ gbé crisis jáde ní next week but àwọn Nigerians ní àwọn fẹ́ jáde ara ń kan Gaza ebi yẹn mo ebi ti ń wọlé ẹ jẹ́ ká sáré plane kankan tèmi lè rẹ́sẹ̀ gbẹ kí wọ́n kàn ti máa jẹ́ bẹ́ẹ̀ kí ló sọ Fẹlá only one day that one day start from next week that one day start from 25 years ago when all the politicians were